Iṣẹ́ mi, òwò mi, ohun àmúyangàn mi ni. Orúkọ mi ni Àjayè Ọmọlájà Samuel. Iṣẹ́ tí mo mainly ṣe ni printing work, as a printing work in general, sign writing, house printing, general printing, award, anything concerning printing. Mo jẹ́ ọmọ tó jáde láti inú family tí kì í ṣe pé bóyá dó àṣàgbé bẹ́ẹ̀ làdẹ̀ tọrọ jẹ, ṣùgbọ́n Ọlọ́run ràn wá lọ́wọ́ díẹ̀díẹ̀. Ṣùgbọ́n mo jẹ́ èèyàn kan tẹ́ pé láti from childhood, so I've been catering for myself in the sense that pé mi ò jẹ́ èèyàn kan tó fẹ́ jẹ́ liability sí parents, even to the relative ones. So a ti ń gbìyànjú nípa ọ̀rọ̀ iṣẹ́, so òun ló fà á débi tá a dé nípa oore ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run, tí Ọlọ́run dẹ̀ ń sọ wá di ńlá bọ̀ díẹ̀díẹ̀. Mo dẹ̀ nígbà pé Ọlọ́run sì máa mú wá di ńlá jù báyìí lọ. Ní childhood mi, so mọ́ mi máa ń ṣe ògì in order láti lè survive, so màá kiri ògì láàárọ̀. So then ìgbà yẹn náà mo ti wá wò pé kò ní dáa kéèyàn fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá máa jẹun. Tí n bá kiri ògì láàárọ̀, so lọ́sàn-án èmi fúnra mi ibi tá à ń gbé níṣẹ̀sìn gbà yẹn, ibi tá rent tá à ń gbé, so màá ra ẹ̀pà tútù, mo máa sè é, so màá tún kiri ẹ̀pà lọ́sàn-án. At times tó bá di ìrọ̀lẹ́, àtẹ̀pà àti kerosene ìgbà yẹn ilé epo AP tó wà wájú palace yẹn, so I will go there, mo lè ra half gallon, so màá rọ sínú ìgò, àtẹ̀pà àti kerosene màá kiri lọ́sàn-án, màá kiri ògì láàárọ̀. So díẹ̀díẹ̀ Ọlọ́run dẹ̀ ń bá wa ṣe bọ̀ díẹ̀díẹ̀. Even this local government wa, Òjòwò local government, there is a particular building tó wà níwájú tá a bá wọlé yẹn. Mo ṣe bricklayer labour work ńbẹ̀, mo forí mi bá wọn rú pọnpọ́n. That was then tí mo ṣì wà ní secondary school, because mo believe pé ọwọ́ èèyàn kì í tàn yàn jẹ, so and I don't want to be a liability kí n máa ṣe máa wàhálà àwọn èèyàn kó tó di pé mo survive. So mo ṣe labour bricklayer ńbẹ̀, then ọ̀pọ̀lọpọ̀ àgbàro oko náà. Ìyẹn orí ló mọ̀, nítorí pé ó jẹ́ iṣẹ́ tí mo ti nífẹ̀ẹ́ sí láti kékeré. Art classes ohun mo wà tí mo ti ń ṣe kìíní, so even though mo tún lọ tertiary institution TASUED, Tertiary University of Education, láti lọ develop skill yẹn, so to the glory of God àtúkẹsẹ̀ járe nínú yẹn náà. Mo ṣe iṣẹ́ printing and printing in general, so mo ń ta ọ̀dà, then mo ń ta feeds torí mo ní farm náà, piggery farm, so mo ń ta oúnjẹ adìyẹ, oúnjẹ ẹlẹ́dẹ̀, oògùn wọn, so gba àwọn kan bẹ́ẹ̀ náà. So I'm also into the business. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà nìyẹn tiẹ̀ máa ń wà. Èmi gan customer ẹ lè máa ṣiṣẹ́ fún customer ló ń gbà mí tẹ́ pé ó lè jẹ́ nípa ọ̀rọ̀ ọmọṣẹ́. Ṣé mọ̀ àwọn ọmọṣẹ́ rí nǹkan tẹ́ bá ní kó ṣe at times wọ́n á ṣe mí, so customer tó dẹ̀ fún yín iṣẹ́ wọn ò ní dialogue pẹ̀lú àwọn ọmọṣẹ́ tó bá dé, ẹ̀yin tó gbéṣẹ́ fún ni wọ́n máa padà face, but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ń fún wa ṣe. Lára àwọn àǹfààní tá a ti ní, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe nípa iṣẹ́ yìí náà pẹ̀lú àwọn iṣẹ́ tá à ń ṣe, Ọlọ́run ń fún wa ṣe. So nínú ẹ̀ náà Ọlọ́run ràn wá lọ́wọ́, ìwọ̀nba ilé kékeré tọ́lọ́run ní káyè ṣe, so Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́. Then àwọn nǹkan kan náà, so Ọlọ́run tún fún wa ṣe ká má fi gbégbé ẹni sọ̀rọ̀. So ó dẹ̀ fún mi ní àǹfààní láti lẹ́hàs pẹ̀lú àwọn èèyàn pàtàkì, so ọ̀pọ̀lọpọ̀ àbá ọba ṣiṣẹ́ àti bá àwọn èèyàn olóṣèlú, chairmen, the commissioners, so many people like that, so àti bá wọn ṣiṣẹ́ tàdé ní orí ọ̀fẹ́ láti àǹfààní láti dialogue pẹ̀lú. Anybody ló ní access láti kó, because like èmi ń sìn Ìjẹ̀bú-Fẹ́ nìkan ni mo ti rí pé àwọn èèyàn wa wọ́n máa ń wò pé iṣẹ́ ọkùnrin nìkan ni, but èmi particularly mo ìnóbìnrin lọ́wọ́ tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ mi bá, so at least bí obìnrin 3 ni mo ti kọ́ṣẹ́ tó jẹ́ obìnrin, so àtọkùnrin àtobìnrin is a unisex work tí obìnrin àtọkùnrin lè kọ́ ni. So then nípa ti wípé bí èèyàn gbọ́dọ̀ kàwé yẹn, ìwé is very very essential o.
ó gbọ́dọ̀ jẹ́ nǹkan téèyàn gbọ́dọ̀, because anything téèyàn bá tẹ̀ máa ṣe kò ń ṣiṣẹ́ yìí nìkan, èèyàn gbọ́dọ̀ apply knowledge of education sí tó bá sí níbẹ̀ Ọlọ́run ní jẹ́ ká ṣe lásán, because kì í tẹ́ ṣe irú iṣẹ́ wa yìí. Torí I could remember then mo nígbà tí mò ń kọ́ṣẹ́ ó ní senior mi kan náà àti junior mi kan náà gbà yẹn tẹ́ pé they were kí n sọ pé àwọn náà education kìíní wọn ò tó díẹ̀ náà, though nobody knows it all, ṣùgbọ́n tó bá kọ̀ọ̀kan fún wọn gbà mí wọ́n lè ṣe mistake tẹ́ pé wọ́n á ti kọ́ tàbí wọ́n á ti ṣe kìíní yẹn á dẹ̀ padà mú ẹ̀rọ dání tó yẹ kó máa jẹ́ bí gbèsè. So ó better kéèyàn kàwé, kéèyàn jẹ́ èèyàn tó wà learned láti lè ṣe. Ọ̀sán àwọn ọmọ mi máa kọ́ṣẹ́ wọ́n lè má ní oore ọ̀fẹ́ àti ra irinṣẹ́, but wọ́n bá lè máa ṣe bí kíní fún wọn empowerment, so pẹ̀lú iṣẹ́ wa yìí I think people will be happy. Àmọ̀ràn mi fún àwa ọ̀dọ́ ni wípé gẹ́gẹ́ bí Yorùbá bọ̀ pé ẹni tí ò ṣiṣẹ́ ìṣẹ́ ló máa jàre irú wọn, no matter how, even tí èèyàn bá ti kàwé náà èèyàn gbọ́dọ̀ kọ́ṣẹ́, so méjèèjì ní í ṣe pẹ̀lú ara wọn, because báwo nísìn nowadays there are a lot of graduates outside there tẹ́ pé kò síṣẹ́ nígboro graduate gan ti pọ̀ ju government works lọ, ṣùgbọ́n tí èèyàn bá ti níṣẹ́ ọwọ́ tó bá ti kàwé, so intellectually èèyàn máa develop skill ẹ̀, then education line tó lọ yẹn á tún apply ẹ̀, so ó máa lè jẹ́ kí skill yẹn kó wà okay, àtẹ́lẹwọ́ èèyàn kì í tọ̀yàn jẹ. So mo rọ àwọn ọ̀dọ́ wa kán fi ojú sí ọ̀nà láti kọ́ iṣẹ́, kán dẹ̀ kàwé. NUWA Media.